A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ti ń gbé ìgbésẹ̀ tó nípọn láti dẹ́kun ìjàmbá àti àjálù tí ó máa ń jẹyọ níbi ìpéjọpọ̀ àpọ̀jù èrò. Èyí ń wáyé lẹ́yìn tí 97 ènìyàn di olóògbé síbi wọ́n ti ń gun ara wọn mọ́lẹ̀ stampede ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Bákan náà ni ìjàmbá yìí wáyé ní ìlú Òkìjà, ìpínlẹ̀ Anambra àti Àbújá níbi ayẹyẹ pínpín oúnjẹ, níbi àwọn wọ̀nyí ti ń tira wọn gbọ̀ngbọ̀n àti rí oúnjẹ gbà lọ́wọ́ àwọn olùṣètò ni wọ́n ti gun àwọn mìíràn mọ́lẹ̀ tí ó yọrí sí ikú òjijì. Ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ wípé ọmọdé 35 di olóògbé ní ìlú Ìbàdàn, ènìyàn 10 ní rọrùn àrèmábọ̀ ní ìlú Àbújá nígbà tí 22 gbèkúrú-jẹ lọ́wọ́ ẹbọra ní ìlú Òkìjà. Èyí ló mú àwọn ìjọba ìpínlẹ̀ pa á láṣẹ fún gbogbo àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà kí wọ́n ṣe àkọọ́lẹ̀ pẹ̀lú àjọ ìjọba bí wọ́n bá ti ń gbèrò àti ṣe irúfẹ́ ìpéjọpọ̀ bẹ́ẹ̀, pàápàá jùlọ èyí tí èrò rẹ̀ bá ti lé ní 250 lásìkò ayẹyẹ Kérésì àti lẹ́yìn ayẹyẹ. Ìjọba tẹnumọ́ wípé ẹni bá kọ̀ láti gbé ìgbésẹ̀ yìí ń wá ojú pípọ́n ìjọba. Lára àwọn ìpínlẹ̀ tí ó ti gbé ìgbésẹ̀ yìí láti rí ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ondo, Anambra, Abia, Akwa Ibom, Kogi, Rivers, Delta, láì yọ Àbújá sílẹ̀. Ẹgbẹ́ alágbàtà epo IPMAN ti rọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n sá fún ríra epo pẹ̀lú ìjayà panic buying nítorí ànító àti àníṣẹ́kù epo wà lórílẹ̀-èdè. Akọ̀wé ẹgbẹ́ IPMAN Ukadike Chinedu ni ó sọ èyí ní ìlú Àbújá. Ó gbóríyìn fún iléeṣẹ́ Dangote lórí bí ó ti ṣe àdínkù owó epo bẹtiró. Ó ní èyí yóò ṣe àdínkù owó ọkọ̀ lásìkò ayẹyẹ Kérésì àti ọdún tuntun. Chinedu ṣàlàyé wípé èyí jẹ́ àǹfààní tí ìjọba àpapọ̀ pèsè fún olúkúlùkù láti ta epo ní iye tí ó bá wù, deregulation tí yóò sì ṣe ọmọ orílẹ̀-èdè láǹfààní. Lẹ́yìn èyí ni iléeṣẹ́ NNPCL náà kéde àdínkù owó jálá epo, ṣùgbọ́n gbogbo ètò wọ̀nyí kò bá ẹgbẹ́ òṣìṣẹ́ nílé àti CSOs bí wọ́n ti ní owó epo gbọ́dọ̀ túbọ̀ wálẹ̀ sí i. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní òṣìṣẹ́ àjọ NLC Chris Onyeka ti kọ ìgbóríyìn sí ìjọba àpapọ̀ àti iléeṣẹ́ NNPCL lórí àdínkù tí wọ́n ṣe sí owó epo. Onyeka ní ṣé ẹ fẹ́ kí a máa pàtẹ́wọ́ fún wọn ni? Báwo ni n$935 jálá kan ṣe fẹ́ tẹ́ wa lọ́rùn? Èyí kì í ṣe iye tí ó yẹ kí wọ́n tà á. Wọn kò lè fi iye owó epo wé èyí tí wọ́n kó wọlé nígbà tí a ní ibi ìfọpo lórílẹ̀-èdè. Wọ́n ń fọ epo ní Nàìjíríà, síbẹ̀ iye tí wọ́n ń tà á ní ilẹ̀ òkèèrè ni ẹ tún ní kí a máa san. Kí la fẹ́ máa pàtẹ́wọ́ fún ìjọba fún? Ó wá ké sí ìjọba kí wọ́n mú ìgbáyégbádùn ará ìlú lọ́kùnkúndùn, pàápàá jùlọ lórí iye tí wọ́n ń ta epo kí ó dọ́gba pẹ̀lú iye tí wọ́n fi ń pèsè rẹ̀ lórílẹ̀-èdè. Bákan náà ni alága Center for Accountability and Open Leadership, Débọ̀ Adéníran náà sọ wípé àdínkù owó epo sí n$935 jálá kan kò ràn kankan. Ilé-ẹjọ́ májísírèètì ti pàṣẹ kí wọ́n fi aya Ọ̀ọ̀ni àná Naomi Sílẹ̀kùnọlá, alága iléeṣẹ́ Àgídìgbo FM Oríyọmí Hamzat àti olórí iléèwé Bashorun Islamic High School Fásásí Abdullahi sí ọgbà ẹ̀wọ̀n àtúnṣe Agodi. Àṣẹ ilé-ẹjọ́ yìí wáyé lẹ́yìn ìjàmbá tí ó jẹyọ níbi ìpéjọpọ̀ fún ayẹyẹ Kérésì àwọn ọmọdé tí ó yọrí sí títẹ ara ẹni mọ́lẹ̀ stampede látàrí àpọ̀jù èrò tí ó wáyé ní Islamic High School, níbi tí ọmọ 35 ti di olóògbé pẹ̀lú àwọn 6 mìíràn tí wọ́n gba ìtọ́jú lọ́wọ́. Èyí ló mú ìyáàfin Fúnmiláyọ̀ Ògúnṣèyí tí í ṣe ìyá Naomi láti máa rawọ́ ẹ̀bẹ̀ sí Ààrẹ Bọ́lá Tinubu àti gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n bá òun dá sí wàhálà ẹjọ́ tí ó bẹ́ sílẹ̀ sí ọmọ rẹ̀ lọ́rùn. Nínú àfihàn fídíò ni ìyáàfin Ògúnṣèyí ti ń bẹ̀bẹ̀ fún àánú bí ó ti ní oore lọmọ òun fẹ́ ṣe tí ó di ibi mọ́ ọ lọ́wọ́. Pẹ̀lú omijé lójú ni ìyá yìí ṣàlàyé wípé inúure Naomi ni ó yọrí sí ìjàmbá, kí wọ́n dákun ṣàánú fún un, kí gbogbo abiyamọ ṣàánú fún un, kí ọmọ rẹ̀ má bàa ṣẹ̀wọ̀n.
Àwọn ọdẹ àti fìjìláńtẹ́ àdúgbò ti ṣe àgbàkalẹ̀ àwọn èrò ìgbéyàwó 5 tí wọ́n jí gbé lójúnà wọn sí ìlú Odò-ọ̀wà ìpínlẹ̀ Kwara láti ìpínlẹ̀ Kogi. Ọjọ́ Àbámẹ́ta ni àwọn agbébọn jí àwọn wọ̀nyí gbé láàrin aago 4 ìrọ̀lẹ́ kí wọ́n tó rí wọn gbà kalẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun. Àwọn wọ̀nyí ni àwọn ajínigbé ti ń béèrè fún ọgọ́rùn-ún mílíọ̀nù náírà owó ìdásílẹ̀ ransom lórí wọn kí wọ́n tó rí wọn gbà kalẹ̀. Yàtọ̀ sí àwọn 5 yìí, àwọn 8 mìíràn náà wà lára àwọn tí àwọn ọdẹ àti fìjìláńtẹ́ gbà kalẹ̀ lákàtà àwọn ajínigbé. Ṣẹ́gun Olówókéré àti ìkejì rẹ̀ Mọ́rákinyọ̀ àti àwọn ẹlẹ́wọ̀n 51 mìíràn ni wọ́n ti gba ìdáríjì lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè. Olówókéré tí ó wà ní ọmọ ọdún 17 nígbà tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú ní oṣù kọkànlá ọdún 2010 ní ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀ṣun dájọ́ ikú fún ní ọjọ́ 17 oṣù kejìlá ọdún 2014 fún ìlẹ̀dí àmọ̀pọ̀, ìdigunjalè àti ìfọwọ́rá. Ẹ̀sùn yìí dá awuyewuye sílẹ̀ lẹ́yìn tí ìyá àti bàbá rẹ̀ fi ara hàn lórí ètò Talk to Be pẹ̀lú atọ́kùn Bíọ́lá Adébáyọ̀ níbi tí wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ fún ìdásílẹ̀ ọmọ wọn. Ìròyìn yìí tàn káléjáko tí ó mú gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè darí agbẹjọ́rò fún ìjọba ìpínlẹ̀ àti mínísítà fún ẹ̀ka ìdájọ́ kí ó bẹ̀rẹ̀ ìgbésẹ̀ fún ìyọ̀ǹda Olówókéré. Àwọn olórí oníṣòwò egbòogi olóró 4 tí wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ kìlógíráàmù egbòogi olóró gbà nínú ilé wọn, lára wọn ni ará ilẹ̀ Jamaica, ní ilé-ẹjọ́ ti dá ẹ̀wọ̀n ọdún 28 fún pẹ̀lú iṣẹ́ àṣekára. Àjọ tó ń gbógun ti títà, rírà àti mímu egbòogi olóró NDLEA ni ó fi ọwọ́ ṣìkún òfin mú àwọn wọ̀nyí ní agbègbè ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Èkó ní oṣù kẹsàn-án ọdún 2022. Nínú àtẹ̀jáde láti ọwọ́ alukoro àjọ NDLEA Fẹ́mi Babáfẹ́mi ni ó ṣe àfihàn bí adájọ́ Yẹlin Bogoro ṣe pín ẹ̀wọ̀n fún olúkúlùkù wọn, ṣùgbọ́n adájọ́ fún wọn ní àǹfààní àti san owó ìtanràn yàtọ̀ sí ẹnìkan tí ó gbọ́dọ̀ lọ ẹ̀wọ̀n rẹ̀ pé láì lẹ́tọ̀ọ́ sí owó ìtanràn. Bákan náà ni adájọ́ pa á láṣẹ kí wọ́n gbẹ́sẹ̀ lé ọkọ̀, ohun ìní, owó tí wọ́n rí gbà lọ́wọ́ wọn. Àyájọ́ ọjọ́ Kérésì ni Ààrẹ Bọ́lá Tinubu gba àlejò mínísítà agbègbè ilé ìjọba Nyesom Wike pẹ̀lú àwọn ọmọkùnrin rẹ̀ Jordan àti Joaquim bí wọ́n ti lọ ṣe àbẹ̀wò sí Tinubu ní ilé rẹ̀ tí ó wà ní ojúnà Bordelon, Ìkòyí, ìpínlẹ̀ Èkó. Tinubu fi ìdùnnú rẹ̀ hàn sí Wike fún ìgbìyànjú rẹ̀ láti yanjú àwọn ìpèníjà tí wọ́n ń kojú ní ìlú Àbújá, pàápàá jùlọ ìpinnu rẹ̀ láti gbé òfin ró lórí ilẹ̀ àti ilé kíkọ́. Síwájú àkókò yìí, níbi ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn Media Chat, ni Tinubu ṣe àpèjúwe Wike ní ènìyàn gidi, good man àti mínísítà tó ń ṣiṣẹ́ rẹ̀ bí iṣẹ́, performing minister. Àbẹ̀wò yìí túbọ̀ fìdí ẹ̀ múlẹ̀ ìbáṣepọ̀ tó dán mọ́rán tó wà láàrin ààrẹ àti mínísítà fún ìdàgbàsókè orílẹ̀-èdè. Ọjọ́ Kérésì yìí kan náà ni àdó olóró tí wọ́n pèsè sílẹ̀ fún àwọn ẹgbẹ́ adàlúrú Lakurawa lọ ṣèèṣì yìn mọ́ àwọn ará ìlú Gidan Sama àti Runtuwa tí ó kéré tán ènìyàn 6 fi gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra tí ọ̀pọ̀ sì fi ara pa yánnayànna. Ṣùgbọ́n iléeṣẹ́ ológun ojú òfurufú ní àwọn adàlúrú ni àwọn ṣekú pa, kì í ṣe ará ìlú. Ìròyìn jábọ̀ wípé ọkọ̀ jagunjagun ojú òfurufú yìí ń lépa ẹgbẹ́ adàlúrú Lakurawa ní agbègbè kí wọ́n tó ju àdó olóró sí àárín àwọn olùgbé tí wọ́n fi ṣekú pa ènìyàn, ẹran ọ̀sìn àti ọ̀pọ̀lọpọ̀ ibi tí wọ́n kó oúnjẹ sí, gbogbo rẹ̀ ni wọ́n dáná sun. Ìjọba àpapọ̀ ti wá ṣèlérí láti ṣe ìwádìí tó jinlẹ̀ lórí àṣìta àdó olóró tí ó wáyé ní ìpínlẹ̀ Sokoto. Mínísítà agbèfọ́ba Bello Matawalle ni ó sọ àsọdájú yìí nígbà tí ó ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn sí gómìnà Ahmed Aliyu ní ìpínlẹ̀ Sokoto. Níbẹ̀ ni ó ti ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ tí ó wáyé ní abúlé méjì yìí ní òfò ńlá, bí ó ti sọ àsọdájú wípé ìjọba yóò ṣe ìwádìí, wọ́n á sì gba ìdájọ́ òdodo. Bákan náà ni ó fi dá gómìnà lójú wípé iléeṣẹ́ ológun yóò ṣe àtìlẹ́yìn fún wọn láti mú kí ìpínlẹ̀ Sokoto ṣeé gbé.
Lẹ́yìn èyí ni ó ṣe àgbékalẹ̀ mílíọ̀nù $10 fún àwọn ẹbí tí wọ́n pàdánù ẹni wọn àti àwọn tí wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn látàrí ìbúgbàmù tí ó wáyé. Ọjọ́ 16 oṣù Kejìlá ọdún 2024 ni olóògbé Síkírù Àyìndé Barrister ìbá pé ẹni ọdún 76 (76). Síbẹ̀, wọ́n ṣe àgbékalẹ̀ ayẹyẹ ọjọ́ ìbí posthumous birthday pẹ̀lú ètò àdúrà fún un ní ilé rẹ̀ tí ó wà ní Ìsọlọ̀, ìpínlẹ̀ Èkó. Ẹbí, àwọn aṣíwájú ẹ̀sìn Islam àti ìwọ̀nba àwọn ọ̀rẹ́ ni wọ́n péjú ṣèṣe síbi àdúrà. Ìlúmọ̀ọ́ká kan ṣoṣo tí wọ́n ṣe àkíyèsí níbi ètò àdúrà yìí ni Alhaji Ọláwálé Ìṣọ̀lá Fatai aka Sàǹdókò Yóbóróyó Johnson. Ọjọ́ 16 oṣù Kejìlá ọdún 2010 ni Alhaji àgbà di olóògbé lẹ́ni ọdún 62 sí ilé ìwòsàn St Mary's, ìlú London kí wọ́n tó gbé e wá sin sí ilé rẹ̀ ní Ìsọlọ̀. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.